الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إنه ترى خطوات إلى السعادة àwọn ìgbésẹ̀ lọ síbi oríire láyé àti lálẹ́ kìyàmà. Àkọlé ìtaárọ̀ yìí afáàní kayfa a'rifu anni sa'idu, bóò ni màá ṣe mọ̀ yí pé olóríire ni mí, bóò lẹ́rú ṣe máa mọ̀ pé ọ̀nà oríire ló ń tọ̀. Ọ̀nà man jama'a thalathatan kana sa'idan haqqan, ọlẹ́ntà bá ti rí nǹkan mẹ́ta yìí nínú ìṣẹ̀lẹ̀ ayé ẹ̀, olóríire ni lódodo. Àṣùkúrọ̀ ala ni'am, tí ẹ bá dúpẹ́ fún ìdẹ̀ra tó lè dẹ́dà ṣe fún yẹn, lè dẹ́dà ṣe ìdẹ̀ra kan méjì mẹ́ta fún ọ wá ń dúpẹ́ lórí ìdẹ̀ra yẹn. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Wasabra ala al-ibtila, tí yẹn ṣe sùúrù lórí àdánwò tó lè dẹ́dà jalla subhana tó fi kan yẹn. Ẹlẹ́kẹta, wal-istighfara mina dhunub, tí yẹn tọrọ àforíjì kó níbi ẹ̀ṣẹ̀ téèyàn dá, kéèyàn tọrọ àforíjì kó níbi ẹ̀ṣẹ̀. Ẹni tó bá ti ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn inú ìṣesí nínú ìṣẹ̀mí ayé ẹ̀, ó ti jẹ́ olóríire. Qala Ibn Qayyim rahimahullah, wọ́n ní àfáàgbà Ibn Qayyim wọ́n sọ pé fi bayani alamati sa'adatul abd, nígbà tó ń sọ̀rọ̀ nípa àlàyé tó ń bẹ lórí àwọn àmì tí ẹ fi mọ́ inú olóríire, àbáwọn àmì tá a fi mọ̀ pé ẹrú yìí olóríire ni. Wọ́n ní idha un'ima alayhi shakara, idha un'ima alayhi shakara, àmì alákọ̀ọ́kọ́ ni pé tí olùwẹ̀dẹ́dà bá kẹ́ ẹrú yẹn yóò dúpẹ́ fọ́lọ́run. Wa idha butuliya sabara, tí olùwẹ̀dẹ́dà bá dáwò yóò ṣe sùúrù, ó jẹ́ lẹ́ẹ̀kejì. Wa idha adhnaba istaghfara, tó bá sì dẹ́ṣẹ̀, tẹ́rú yẹn bá dẹ́ṣẹ̀ yóò tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run Ọba jalla subhana. Afáàní fa inna hadhihi al-umura thalathata unwanu sa'adatul abd, afáàní àwọn ìtọ́ka mẹ́ta yìí òun náà ni àpẹẹrẹ oríire ẹrú, wa alamatu falahihi fi dunya wa ukhra, òun náà sì ni àpẹẹrẹ ìyege rẹ̀ láyé ń bí àti láyé tó ń bọ̀. Ní wala yanfaqu abdun anha abadan, tẹ́rù bá ti fílẹ̀ ìdẹ̀kú kiri ma, ẹrú tó fẹ́ soríire láyé àti lálẹ́ kìyàmà kò ní fi mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò ní fi ilẹ̀. Lẹ́ẹ̀kan sí àṣíkúrú ala ni'am, ìmọ̀ dúpẹ́ lórí orí tó lórí ẹ̀dẹ́dà, ìdẹ̀ra tó lórí ẹ̀dẹ́dà bá ṣe fún ni. Ẹlẹ́ẹ̀kejì asabru ala al-ibtila, ìmọ̀ ṣe sùúrù lórí àdánwò tọ́lọ̀ bá fi kàn wá. Ẹlẹ́ẹ̀kẹta al-istighfar mina dhunub, ìmọ̀ tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ kò níbi àwọn ẹ̀ṣẹ̀ wa. Wọ́n ní wa idha atrakta amaliyan tuhasibu nafsaka ala taksiriha, wọ́n ní tó bá ronú dáadáa tó jókòó tó ronú jinlẹ̀, ìwọ ẹrú tuhasibu nafsaka ala taksiriha, tó ń yẹ ẹ̀mí rẹ̀ wò lórí àwọn àṣẹ ètò rẹ̀, wa tu'adhimu zallatiha, tó ń bàbàrà àwọn àṣìṣe ìṣẹ̀ṣẹ̀ ìgbé tí ẹ̀mí rẹ̀ ti gbé pé èmi mo ṣe léyìí, èmi mo ṣe yẹn, Ọlọ́run ṣàánú mi o. Wa taksha min hafawatiha, tí ẹ̀mí sì ń gbẹ̀rù lórí àwọn ọ̀rọ̀ tó jábọ́, àwọn ọ̀sọkúsọ, àwọn ọ̀rọ̀ àṣìṣe tó tẹnu ẹ̀ jáde. Wa tataghafalu amma qaddamta min mahasini min bayni yadayha tama'an fi thawabi khaliqiha, tó sì gbàgbé, tẹ́mi sì gbàgbé, tẹ́rù gbàgbé gbogbo àwọn dáadáa tó ń ti síwájú lẹ́ni tó ń ran kan ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run bàbá ẹ̀dẹ́dà. Tẹ́rù orí àwọn dáadáa tó ti ṣe tí ò rí sí nǹkan kan pé bí mo ṣe lè mo sì yẹn, tí ò kà yẹn kún, tó rẹra rẹ̀ lẹ̀, tí ò rí dáadáa tó ń ṣe yẹn, tí ò rí sáàbọ̀. Afáàní fatilka amaratun ala nafsin tatlubu hayatan sa'idatan, eléyìí náà ni àpẹẹrẹ lórí ẹ̀mí, àpẹẹrẹ fún ẹ̀mí tó ń wá ìṣẹ̀mí ayé tó dáa. Qala Ibn Qayyim rahimahullah, wọ́n náà fa Ibn Qayyim wọ́n sọ nínú ọ̀rọ̀ pé alamatu sa'ada, àníṣe àpẹẹrẹ oríire an takuna hasanatul abdi khalfa dhari, ó ní kí ẹrú kó rí kó mọ ju gbogbo àwọn dáadáa rẹ̀ tó bá ṣe
kó mọ jù sẹ́yìn tó bá ti ṣe dáadáa kó mọ̀ tún wo bẹ̀ mọ́ tó bá ṣe dáadáa fẹ́nìkan ó ṣe dáadáa ó ṣe dáadáa fara àdúgbò kó mọ̀ pé ìyẹn ti lọ kó mọ̀ wo bẹ̀ mọ́ wọ́n ní wọ́n sẹ́yí àtúhò náà sọ àìní yìí ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ tẹ́rù ń dá kẹrù wa fi síwájú ẹ̀ kó fi sọ́gàn rẹ̀ láì gbé èmi mo ṣe lè kó má gbàgbé àwọn ẹ̀ṣẹ̀ tó dá ń tiẹ̀ kó wa mọ̀ wá bó o sì túbá kó mbẹ̀ àwọn ni wà alámọ̀tò ṣàkáwà àpẹẹrẹ pẹ́rù sì ti wà nínú orí ibú àyẹ́jẹ́ aláàsánátì náà sọ àìní yìí ó ní kó mọ ní gbogbo dáadáa tó ń ṣe kó mọ rí lọ́gàn rẹ̀ kó mọ rí wájú ẹ̀ ó ṣe dáadáa lánàá ó ṣe ń jẹta ó tún wá rí ó tún wò wájú ara wọn pé èmi mo ṣe lè kò gbọ́kàn kó ń bẹ̀ kò gbọ́ pé yẹn ti lọ wọn ni wọ́n ṣe yí àti hi khalfadọ́rì ṣùgbọ́n ó tún wá ń ju àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ń jù sẹ́yìn ó ń gbàgbé ẹ̀ṣẹ̀ dáadáa ló ń rántí ó ń gbàgbé àwọn ẹ̀ṣẹ̀ dáadáa ló ń rántí àpẹẹrẹ pé ẹrú ti fẹ́ sórí ibú nìyẹn wọn ní fa sa'idun ni takàkàn lẹ́kà tó bá rí bẹ́ẹ̀ olóríire olẹni tí ó ń páyà dẹ́dà rẹ̀ ti ṣe Allah wa hasunat mu'amalatuhu ma'al khalq ó náà sì lẹ́ni tó ń ṣe dáadáa pẹ̀lú àwọn ẹ̀dá wa shakara ni'am ó náà lẹ́ni tí ó ń dúpẹ́ lórí ìdẹ̀ra tó ló wá ṣe fún wasta'malaha fi ta'ati àwọn ìdẹ̀ra tó ló wá ṣe fún yẹn ó wá ń lò ó síbi ìmọ̀ tẹ̀lọ́lọ́ wa talaqqal balaha bis-sabr wal-ihtisab ó náà sì tún lẹ́ni táwọn àdánwò bá ṣẹlẹ̀ sí yóò gbà á pẹ̀lú sùúrù yóò gbà á lẹ́ni tó ń ran kan láàdá lọ́dọ̀ olú ẹ̀dẹ́dà jalla subhana wọn shirahi sadr yóò gbà sùúrù pẹ̀lú ẹni tọ́kàn rẹ̀ ó sì ìsípayọ̀ kan máa bá yakina minhu bi anna Allaha yutahiru bi dhalika lẹ́ni tó dá lójú wípé èyíkéyìí àdánwò tó bá ṣẹlẹ̀ sóhun olú ẹ̀dẹ́dà Allah yóò fi fọ̀ mọ́ kó bí ẹ̀ṣẹ̀ òní wọ̀nyárúfà darajati yóò fi gbé ǹga ni lọ́dọ̀ wọn Allah wastaghfara rabbahu an khataya tẹ́bíyẹ tó wọ́n tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba jalla subhana lórí àwọn àṣìṣe rẹ̀ wà nadima alal awzar tẹ́bíyẹ tó wọ́n kábàámọ̀ àwọn àjàgà iṣẹ́ ibi tó ti ṣe síwájú tó wọ́n kábàámọ̀ lórí pé ìbí mo ṣe báyìí rí ọlọ́mọ foríjì wọn tẹ́rù bá ti ń ṣe bẹ́ẹ̀ àpẹẹrẹ pé olóríire ni ẹ so lábẹ́rẹ̀ ní pé Yorùbá ní òkun kò ní kùn kó nínú wọn mọ̀nú ẹ̀ ẹni tó bá ń ṣiṣẹ́ olóore ẹni tó bá jẹ́ olóríire ó gangan fúnra lára rẹ̀ yóò mọ̀ pé ní tó ń ṣe yí iṣẹ́ olóríire ni Olúwa ní wa nafsi wa ma sawwaha fa alhamaha fujuraha wa taqwaha Olúwa ní mo búra pẹ̀lú ẹ̀mí àti bá a ṣe ṣẹ̀mí ní tí ó ní dọ́gba nínú Olúwa ló fi mọ ẹ̀mí àwọn nǹkan burúkú tí ó máa ṣe tẹ́mi fún pé nǹkan tí mo ń ṣe kò dáa wátàkọ́wàhà ó náà ló sì fi mọ ẹ̀mí àwọn nǹkan dáadáa nǹkan páyà tẹ́mi ó máa ṣe tí ó mọ̀ pé tí mo ń ṣe nǹkan dáadáa ni ṣùgbọ́n kákó wa ká máa ronú para wa nípa ẹ̀mí ara pé tí mo ń ṣe yìí tí mo sì lè gbé ìpàdé Ọlọ́run ọba ká jókòó ká ronú tí mo ń ṣe tí n bá lọ kú lónìí tí kú bá lọ dé lónìí tí tán bá lọ dé lónìí sọ́nà ó sì yọ́nú sí mi olóògbé dẹ́dà wa kó pa wá lẹ́ni tí Allah yóò yọ́nú sí kó bá pa wá lẹ́ni tí yóò máa bínú sí kó ṣe wá lẹ́ni ire dalẹ́ kó ṣe wá lẹ́ni ibi kó ṣe wá lẹ́ni tí yóò máa jọ́sìn fún nìkan só lẹ́ni tí yóò máa dúpẹ́ lórí àwọn ìdẹ̀ra tó máa ń ṣe fún lẹ́ni tí yóò máa ṣe sùúrù lórí àwọn àdánwò tó bá fi kàn àti lẹ́ni tí ó lè máa tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ lórí àwọn ẹ̀ṣẹ̀ tó bá ń dá wa sallallahu ala nabiyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.